Ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yín lónìí a ó máa sọ nípa fíìmù Òrìṣà Ìfẹ́. Kí á tó tẹ̀síwájú mo lérò pé pọ̀ lára wa ti wo fíìmù Òrìṣà Ìfẹ́ apá kìíní títí dórí apá kejì. Fún àwọn tí kò bá tí ì wo eré náà ẹ tara ṣàṣà láti lọ wò lórí Yétúndé Barnabas TV àwọn ló ń ṣò rẹ̀ lórí YouTube channel wọn. Ẹ jọ̀wọ́ ẹ gbìyànjú láti lọ wò gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé fíìmù yìí ó ládùn ó lárinrin ó tún fúnni lóye pẹ̀lú àti pé àǹfààní púpọ̀ wà nínú eré yìí tí ẹ bá wò ṣùgbọ́n o lónìí tí ẹ bá fẹ́ wo apá kẹta fíìmù Òrìṣà Ìfẹ́ ẹ tara ṣàṣà kí ẹ máa bọ̀ lórí YouTube channel wa kí ẹ má ṣe gbàgbé láti tẹ subscribe button torí wípé a ó máa notify gbogbo àwọn subscribers wa tí apá kẹta eré náà tí ó bá jáde o. Lónìí a ó máa sọ nípa ohun tí ẹ nífẹ̀ẹ́ sí jùlọ nínú fíìmù Òrìṣà Ìfẹ́. Ṣé storyline fíìmù yìí ni ẹ nífẹ̀ẹ́ sí ni tàbí graphics fíìmù yìí ni ẹ nífẹ̀ẹ́ sí tàbí àwọn òṣèré tó kópa nínú fíìmù yìí ni ẹ nífẹ̀ẹ́ sí èyíkéyìí tí ẹ bá nífẹ̀ẹ́ sí ẹ jọ̀wọ́ ẹ tẹ sí comment section kí a lè sọ̀rọ̀ nípa rẹ̀. A kò ní jù báyìí lọ lónìí tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button fún àǹfààní láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò kí Èdùà kí ó sọ wá di ọjọ́ mìíràn ọjọ́ ire ojú tí ẹ fi ń wà kò ní fọ́ láṣẹ Èdùmàrè etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di ó dìgbà.